أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنا بعد ما متنا ولا ينزور ọlọ́run mo ṣe bàrẹ ọlọ́run ọba tó láyé mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run ó ṣe o fún dídásí tó dẹ́mi mi sí ọba tó dá mi ọba olùdá ọba olùpa ó ṣe ọlọ́run ọba mo dúpẹ́ àṣeyìn fún ọlọ́run ọba àṣeyìn fún aná Muhammad sallallahu alayhi wa sallam bákan náà akéyàwó anábì isa alayhi sallam tí gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì ń pè ní Jésù kí ìkẹ́ ọlọ́run àtọ́lá ọlọ́run máa bá wọn. Ọ̀rọ̀ mi ò pọ̀ lénìí bí kò ṣe pé èmi náà fẹ́ bá wọn dá sí i láti kí bàbá wa olóyè Chief Sunday Igboho kú ọjọ́ ìbí wọn pé àṣeyí sàmọ́dún ìgbà ọdún kan ni lágbára ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Chief olóyè Sunday Adeyemo Igboho Osaa bàbá ẹ kú ayẹyẹ 50 ọdún adúpẹ́ inú wa dẹ̀ dùn pé ó bá yín láyé ó bá yín láyé ó bá yín pẹ̀lú àlàáfíà ara bó tilẹ̀ jẹ́ pé ojú táwọn kan fi ń wò yín ọ̀nà ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bí ewúrẹ́ bá bojú ẹ̀yìn ìfẹ́ pèfélépè ni bágùntàn bá bojú ẹ̀yìn ìfẹ́ pèfélépè ni bẹ́ẹ̀ ni wọ́n ní lójú ewúrẹ́ bíi kálápàtà ó kú lójú àgùntàn bíi kálápàtà gbọ̀run lọ ni ṣùgbọ́n ẹ̀yin ò ní gbọ̀run lọ báyìí ẹ dàgbà láṣẹ ọlọ́run ẹ dògbó láṣẹ ọlọ́run ẹ kó wa délẹ̀ ìlérí ilẹ̀ ìlérí Yorùbá nation yìí á débẹ̀ lágbára ọlọ́run tẹrù tí ìlú máa tu anybody lára bẹ́ẹ̀ ni tẹrù tọmọ tá a máa gbà tó ra tá a máa gbà tó sílẹ̀ tá a máa láyọ̀ tínú wa máa dùn tá a máa lè tọwọ́ bẹnu tíṣẹ́ máa pọ̀ yanturu fún gbogbo ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire pátápátá bẹ́ẹ̀ ni tára ò ní ní ẹnìkankan mọ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ara ṣe ń ni àwọn èèyàn gidi gan nínú Nàìjíríà olóyè Chief Sunday Adeyemo Igboho àtẹ̀yìn àti Professor Banji bàbá wa Akíntóyè bẹ́ẹ̀ ni bàbá àlànà àti gbogbo ẹ̀yin Yorùbá mi ò fẹ́ máa dárúkọ ẹnìkankan nínú gbogbo ẹ̀yin agitators wa pátápátá àti gbogbo ẹ̀yin leaders nínú Yorùbá nation lágbára ọlọ́run àádélẹ̀ lérí àwọn ò ní kú sọ́nà bí èéfín bẹ́ẹ̀ ni a ní kú sọ́nà bí èéfín ẹni tó bá ní ká má bọ̀ nìkan la ní débá ẹni tó bá láàní gba Yorùbá nation a ní délẹ̀ lérí yẹn ọlọ́run ò bá wa mú wọn kò sí bọ́n ṣe lè lágbára tó wọn ò lágbára tọ́lọ́run ọlọ́run ò mú wọn àwa fà wọn lọ́lọ́run lọ́wọ́ nítorí pé lágbára kan tá a fẹ́ fi bá wọn jà tán bá láwọn làwọn lágbára lénìí àwọn làwọn wà nípò agbára lénìí tán rí wa bí ọ̀lẹ bẹ́ẹ̀ ni àgbà ọ̀lẹ ni wá so àwa ò tó wọn kojú ṣùgbọ́n ọlọ́run ò bá wa mú wọn àwa ò délẹ̀ lérí gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ gbégi dínà Yorùbá nation pé kí Yorùbá nation má wáyé pé kí Yorùbá má gbòmìnira kúnú oko ẹrú Nàìjíríà ọlọ́run ọba ìwọ lọba dánidáni ìwọ lọba tí ń kẹ́ni ìwọ náà lọba tí ń múni ìwọ lọba olùdá ìwọ lọba olùpa ọlọ́run bá wa pè wọ́n gbogbo ẹni tó bá lóun ò ní jáwọ́ pé Yorùbá ò ní gbòmìnira tó ní bóun ṣe fẹ́ òun fẹ́ máa ṣe tánàdí òun fẹ́ máa ṣe kèéta ilẹ̀ Yorùbá òun fẹ́ máa ṣe kèéta ọmọ Yorùbá nítorí ìjẹkújẹ tó ń jẹ ọlọ́run ó mú wọn kò sí bó ṣe lè lágbára tó o ò lè lágbára tó lọ́hùn gbogbo ẹnikẹ́ni gbogbo ipò tó bá wù kó wà láyé ìbá ṣọba ìbá ṣèjòyè àwọn èmi ò ṣépè fẹ́ nìkankan ṣùgbọ́n tó bá ní Yorùbá nation ní délẹ̀ lórí àní gbòmìnira nítorí wọ́n mọ̀ pé tí Yorùbá nation yìí bá wáyé tí Yorùbá bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nítorí pé wọ́n mọ̀ pé ìdẹ̀kùn máa dé bá gbogbo ọmọ Yorùbá ní tilé toko bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ ẹ fẹ́ káwọn nǹkan máa wà lóko ẹrú kán máa ṣe ẹ̀sà lóòótọ́ náà bá gba Yorùbá nation ẹ̀sà ó wà tó rọ̀gà ó wà ọmọọṣẹ́ ó dẹ̀ wà bọ́lọ́run ṣe dálé ayé nìyẹn dandan ní ká lólórí bẹ́ẹ̀ ni dandan dẹ̀ ní ká ní àwọn tí ó máa ṣiṣẹ́ lábẹ́ olórí gbogbo wa ò ní wà nípò olórí kò ṣeé ṣe bẹ́ẹ̀ nítorí pọ́lọ́run tó dáyé nígbà tó dáná bí wa Ádámù alayhi salatu wa salam ọlọ́run gbà tó ṣẹ̀dá nàná àwa wò tán ọlọ́run ṣe dá wọn kan náà sábẹ́ wọn bẹ́ẹ̀ ni bí ó ṣe máa rí nìyẹn ọlọ́run dáná Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run dá Jésù Kristi alayhi salatu wa salam ọlọ́run ṣe dá wọn tọ́jú lórí ó dá wọn sábẹ́ wọn àwọn ẹmẹ̀wà tí ó máa bá wọn ṣe tí ó bá wọn lò gbà tó jẹ́ pé n tán bá fẹ́ ṣe wọn ò jọ máa ṣe papọ̀ bẹ́ẹ̀ ni olórí máa wà tí a bá ti ní káwùjọ kan wà tá a bá ti ní ká kó organisation kan jọ dandan ní ká lólórí tó lórí bá wà mẹ́mbà máa wà bọ́ ọlọ́run ṣe dá ayé nìyẹn tá a bá gba Yorùbá nation dandan ni à á lò lórí a máa ní president a máa ní governor a máa ní minister house of rep gbogbo ẹ̀ máa wà so gbogbo wa kọ́ la máa jọ̀gá gbogbo wa kọ́ la máa jó lórí ṣùgbọ́n tá a fẹ́
nílẹ̀ Yorùbá, ohun tá a fẹ́ fún gbogbo ọmọ Yorùbá nílé lóko, òun ni pé kí ayé rọ̀ wá lọ́rùn, òun ni pé kí kálukú rí iṣẹ́, oníṣẹ́ ọwọ́ kó ríṣẹ́ ṣe. Ẹni tó ṣiṣẹ́ ọwọ́ tó jẹ́ pé iná ló fẹ́ fi ṣiṣẹ́, iná tíná bá ti wà á ráyè ṣiṣẹ́, á máa mú owó wọlé. Tíná bá ti, a fẹ́ kí iná wà. Nígbà tí orílẹ̀-èdè Yorùbá bá ti dúró, a mọ̀ pé iná máa wà, ọ̀nà máa dáa. Bẹ́ẹ̀ ni ẹni tó kàwé á ríṣẹ́ ìjọba ṣe, tó máa ṣe nírọ̀rùn, tá máa gbowó, tá tó jẹ, tá tó fi fíìdì àwọn ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ọ̀fẹ́ máa wà. Gbogbo ọjà ìgbàlódé máa wà tó máa rọ gbogbo èèyàn lọ́rùn, gẹ́gẹ́ bá ṣe ń rí tó ń ṣe ní Europe, tó ń ṣe l'Amẹ́ríkà. Bẹ́ẹ̀ náà ló máa rí nílẹ̀ Yorùbá, tó rántí mọ̀ pé ilẹ̀ Nàìjíríà ò lè rí bẹ́ẹ̀ mọ́. Kọ́ńtírì tó ń pè ní Nàìjíríà yìí ò lè rí bẹ́ẹ̀, kò lè dàbí Europe, kò lè dàbí Amẹ́ríkà láéláé. Kàkà kó dà bẹ́ẹ̀, kàkà kan ṣe é débi pé wọ́n máa lé irú ògo yẹn kí Nàìjíríà náà dà bẹ́ẹ̀. Níṣe ni náà Nàìjíríà ń jó àjórẹ̀yìn, ó ti wá jó àjórẹ̀yìn pátápátá. Iná Nàìjíríà jó pátápátá lọlẹ̀ débi pé iná ọ̀hún ti kú. Ògo Nàìjíríà ti wọ̀kùn, ògo Nàìjíríà ti wọmi, tí ò sí nǹkan kan tó lè jí dìde mọ́, nítorí pé Ọlọ́run ọba gan-an ti bínú sí ìlú tó ń pè Nàìjíríà. Ọlọ́run ti bínú sí kọ́ńtírì tó ń pè Nàìjíríà. Ọlọ́run ti fàwé Nàìjíríà ya. Ọlọ́run ti pa orúkọ Nàìjíríà rẹ́. Bẹ́ẹ̀ ni, nítorí orúkọ yìí, àwọn tó sopọ̀ gan-an, wọn ò sopọ̀ lórí òdodo, wọn ò sopọ̀ lórí òtítọ́, wọ́n sopọ̀ nítorí ìmọ̀ ara ẹni nìkan, wọ́n sopọ̀ nítorí kó lè bẹ́nẹ́fìtì àwọn. Bẹ́ẹ̀ ni àwọn òyìnbó tó sopọ̀. Ọlọ́run ò sínú màkàrírù, Ọlọ́run ọba ìṣọba ìké. Ọ̀rọ̀ Nàìjíríà dàbí ilé tá a fi tọ́mọ ni. Yorùbá sì ní ilé tá a bá fi tọ́mọ, èrè ní òwò. Bẹ́ẹ̀ ni ilé tá a bá fi tọ́mọ, èrè ní òwò. Bọ́rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn. Kò sí bó ṣe lè jẹ́ Nàìjíríà títí ọjọ́ kan ó máa collapse náà ni. Yóò dojúrú bó ṣe ń dojúrú yìí náà ni, nítorí pé ọ̀nà ẹ̀rú náà fi kó Nàìjíríà jọ. Kálukú mọ ẹ̀yà ẹ̀, kálukú mọ èdè ẹ̀, kálukú mọ àṣà ẹ̀, kálukú mọ ìṣe ẹ̀. Ìṣe wa ò bára wọn mu, èdè wa ò bára wọn mu, àṣà wa ò bára wọn mu. Bẹ́ẹ̀ ni kò síbì kankan tó gbàjọra wọn. Ilẹ̀ Yorùbá táwa wà, ọmọ Yorùbá tá jẹ́, a ní àṣà wa, a ní ìṣe wa, a ní èdè wa. Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè ni wá. Àwa ló tó àkókò tá a fẹ́ padà sí orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bọ́lọ́run ṣe dá wa. Ká ní kọ́ńtírì tiwa, ká dá dúró, ká ṣèjọba wa. Ẹ̀yin kan wá torí pé ẹ̀ ń jẹ nínú ìdàrú, torí pé ẹ̀ ń jẹ nínú àbòsí, torí pé ẹ̀ ń jẹ nínú Nàìjíríà tí ò dáa, tẹ́ ń jègún mọ́yán, tẹ́ ń gba gbogbo ẹ̀tọ́ tó tọ́ sí 1000 èèyàn kéèyàn kan kó sápò. Ẹ wá ní Nàìjíríà ò ní gbòmìnira, ẹni Yorùbá ò ní gbòmìnira, ẹni Yorùbá ò ní dá dúró. Ẹ tanra yín ni, kò sí bẹ́ẹ̀ ṣe lè lágbára tó, Ọlọ́run ó mú yín. Kò sí bẹ́ẹ̀ ṣe lè lágbára tó, Ọlọ́run ó mú yín. Ọlọ́run á wo ọlá gbogbo orí tó ń sọ́fà nílẹ̀ Yorùbá. Ọlọ́run á wo gbogbo orí ọmọ Yorùbá tí yà ń jẹ, Ọlọ́run ó mú yín. Ọlọ́run á wo ọlá gbogbo ọmọ Yorùbá tínú wọn ń bàjẹ́, Ọlọ́run ó mú yín. Ọlọ́run á wo ọlá gbogbo orí ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tọ̀sán ò bá tàárọ̀ fún wọn, tó wà nínú hílàhílo. Ọlọ́run ó mú gbogbo ẹ̀yin alágbára tẹ́ bá sọ pé Yorùbá ò ní dúró, tẹ́ bá sọ pé Yorùbá ò ní gba orílẹ̀-èdè títí ẹ̀. Ọlá àwọn onílẹ̀, ọlá títóbi Ọlọ́run fúnra rẹ̀, ọlá àjẹkàn Ọlọ́run, ọlá àjẹkàn Ọlọ́run fúnra rẹ̀, ọlá àjẹkàn Ọlọ́run fúnra rẹ̀, ọlá àjẹkàn Ọlọ́run fúnra rẹ̀. Èyí tí mo wúyè mi ò ṣe pé, bẹ́ẹ̀ mo fi kún fáyà kún Ọlọ́run, mo fi lé àṣẹ ni. Ó dàṣẹ. Ilẹ̀ ó mú yín, Ọlọ́run ó mú yín. Olóyè Chief Sunday Adeyemo Igboho Osaa, mo kí yín lẹ́ẹ̀kan sí. Àsọdúnmọ́dún bàbá o, ìgbà ọdún kan ni. Ẹ pẹ́ láyé, ẹ ní fìnira lògbà, ẹ pẹ́ láyé, ẹ ní mòṣì, ẹ pẹ́ láyé, ẹ rí ìdùnnú á jẹ́ tiyín lórí aya, lórí gbogbo àwọn ọmọ yín láṣẹ Ọlọ́run. Ọlọ́run á wọlá àníyàn yín, Ọlọ́run á wọlá èròǹgbà yín tẹ́ fi wò ó pé kí Yorùbá bọ́ lóko ẹrú, kára tu tẹrú tọmọ, ẹ ní mọ̀ bànújẹ́ nígbà kankan. Bákan náà, bàbá wa Professor Banji Akintoye, bàbá wa Professor Adeniran àti gbogbo ẹ̀yin àgbààgbà nínú Yorùbá Nation, mo kí yín kú iṣẹ́ takuntakun.
ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ takuntakun. Èyí tẹ̀yin ń gbé bẹ́ẹ̀ ṣe ń ṣe ló ń fáwa náà ní courage, bó tilẹ̀ jẹ́ pé àwọn tó lè fúnyàn nírẹ̀wẹ̀sì ọkàn àwọn ló yí wa káàkiri, pàápàá èmi yìí gan, àwọn onírẹ̀wẹ̀sì ọkàn ló yí èmi gan káàkiri, ṣùgbọ́n mo stand out, mo dẹ̀ dúró pé Yorùbá nation yìí, we must achieve it and Yorùbá nation must stand. Lágbára Ọlọ́run á délẹ̀ lérí, á délẹ̀ lérí, á délẹ̀ lérí. Lára ẹ̀yin tẹ́ ń ṣe màkàrúrù, ẹ̀yin tẹ́ ń ba gbogbo ẹ̀ jẹ́, ẹ̀yin tẹ́ ń fa aago Yorùbá nation wálẹ̀, báwọn kan ṣe ń gbé sókè tẹ́yin ń fa wálẹ̀ pé kò ní ṣe ṣe, òun náà lẹ fi ń jáde tẹ́ ń ba àwọn èèyàn lórúkọ jẹ́. Àwọn tẹ́ bá ti mọ̀ pọ́n lákìtìyàn lórí ọ̀rọ̀ Yorùbá nation, ẹ wá nǹkan kan tẹ́ máa attach láti fi ba orúkọ wọn jẹ́. Ọlọ́run ò ní gbà fún yín o, Ọlọ́run ò ní gbà fún yín o, Ọlọ́run ò ní gbà fún yín. Gbogbo ṣèkàṣèkà ẹ máa rántí ọ̀la, wọ́n ní òṣìkà rántí ọ̀la, gbogbo abanijẹ́ rántí ọjọ́ tó bá dẹ́kun àti banijẹ́ la ó bá ẹ jẹ́ kanlẹ̀. Ẹ ti ṣe lórí àwọn kan, ẹ tún gbé dọ́dọ̀ omíyalé, ẹ ṣe ẹ rí akitiyan omíyalé lórí Yorùbá nation, ẹ rí loyalty ẹ pẹ̀lú olóyè Chief Sunday Igboho. ẹ ń try láti kó rẹ̀wẹ̀sì ọkàn bá omíyalé. Omíyalé má wo bẹ́ẹ̀, má wo bẹ́ẹ̀, má wo pọ́n bá ẹ lórúkọ jẹ́, àwọn náà ń bara wọn lórúkọ jẹ́, àwa tó ju wàhálà ojú wàhálà, àwa tá a mọ bó ṣe ń lọ mọ bó ṣe ń lọ. Ẹni tó ń pèpè, obìnrin tó ń pèpè tó ń bá ẹ lórúkọ jẹ́ yẹn, ìwọ fílẹ̀, àwa mọrú wọn, a mọ táìpù wọn, ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ gangan náà ní ìbínú tó bí tó fi sọ pé o withdraw, o ṣe Yorùbá nation mọ́. Ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn, ohun tó fẹ́ kó máa ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó bá rí lálákìtìyàn nù Yorùbá nation nìyẹn. Ṣùgbọ́n àwa dúpẹ́ fọlọ́run pé at least àwọn èèyàn bá ẹ sọ̀rọ̀, o gbọ́, o hùwà ọmọlúàbí, ohun tó ń pè lọ́mọlúàbí nìyẹn, tí Yorùbá ń pè lọ́mọlúàbí gangan nìyẹn. Má jọ kó rẹ̀wẹ̀sì ọkàn bá omíyalé. Gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ program mi yìí, tẹ́ bá wo program mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ like, ẹ bá mi share, ẹ bá mi share kó débi tó yẹ kó dé, ẹ bá mi share kó kan Chief Sunday Igboho lára, ẹ bá mi share kó kan omíyalé fúnra rẹ̀ lára. Saheed Ire o ṣé o, Saheed Ire o ṣé, o kú iṣẹ́ takuntakun, o kú àfọmọnìyàn ṣe. A máa dúpẹ́ nígbẹ̀yìn, a máa rẹ́rìn ayọ̀ nígbẹ̀yìn torí Yorùbá nation ó ti dé tán àti gbà tán pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwa kan náà ń dúró, ohun táwa tiẹ̀ ń dúró fún báyìí òun ni pọ́jọ́ tí Chief Sunday Adeyemo Igboho Osaa tó máa announce, tó máa sọ pé ọjọ́ báyìí ni mega rally. Ìgbáradì yẹn làwa náà ń ṣe lẹ̀. Bẹ́ẹ̀ ni, torí a mọ̀ pé nígbà tó bá ti lè announce pé ìgbà báyìí o là ó ṣe mega rally, àwa Yorùbá nation wàláhì a nígbàgbọ́, súnmọ́bìláhì a nígbàgbọ́ pé a ṣe mega rally, a fi gba orílẹ̀-èdè Yorùbá ní láṣẹ Ọlọ́run. Gbogbo àwọn tó bá náà wọ́n fẹ́ wage war against us àwa kọ́ náà fẹ́ bájà, àwa kọ́ náà fẹ́ wage war against, wọ́n fẹ́ wage war against Ọlọ́run ọba tó dá Yorùbá, tó dá ilẹ̀ Yorùbá, tó dá ìran Yorùbá. Ẹni tó bá ti wá lè bọ́lọ́run jà, ẹ jẹ́ kán face, ẹ jẹ́ kán try ẹ̀, wọ́n parun ní pátápátá. Àwọn tó ń face àwọn ànábì Ọlọ́run lọ́jọ́sí, tọ́mọ̀ pé àwọn ànábì Ọlọ́run ni Ọlọ́run ló rán wọn ṣẹ́, wọ́n dẹ̀ face wọn, wọ́n bá àwọn ànábì Ọlọ́run jà, wọn ò mọ̀ pé Ọlọ́run làwọn ń bá jà, kí ló ṣẹlẹ̀ sí wọn, wọ́n parẹ́ tìrantìran ni. Gbogbo ẹni tó bá lóun fẹ́ face àwa Yorùbá nation pé a ní gbòmìnira, tó lóun fẹ́ face Chief Sunday Adeyemo Igboho tó ń plan pé tó bá ti wọlé o, àwọn fẹ́ gbé o, àwọn fẹ́ mú un, àwọn fẹ́ ṣe gbá, àwọn fẹ́ ṣe kan, Ọlọ́run ló rán Chief Sunday Adeyemo Igboho Osaa àti gbogbo àwọn kan àti irú àwa tá a dúró yìí náà. Wàláhì àwa kọ́ lẹ fẹ́ bájà, ẹ fẹ́ bọ́lọ́run jà nítorí pọ́lọ́run ló rán wa. Tẹ bá fẹ́ ẹni tó bá gbogbo ẹ̀dá tó bá ti lóun bọ́lọ́run jà yóò parẹ́ tìrantìran ni. Kódà ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá yìí náà, tó lóun nígbà òun nígbà, àfi kó fọwọ́ àgọ́ Yorùbá nation sílẹ̀, àfi kó fà wálẹ̀, àfi kó má ṣe ṣe, ìwọ náà ò yàtọ̀ sáwọn alákatakítí tá à ń sọ yìí, wàláhì ẹ jọ parẹ́ ni láṣẹ Ọlọ́run. Àfiwọ́ tó bá yìí tẹ̀rọ nípìwàdà o, nìkan lọ́lọ́run ó kó yọ, nìkan lọ́lọ́run máa là.
àwa ó là, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní ṣe wá, nítorí pé àwa fẹ́ kí gbogbo èèyàn, kí ara tu gbogbo èèyàn, gbogbo ọmọ Yorùbá pátápátá. Bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Yoruba nation no going back. Yoruba nation no going back. Yoruba nation we move. Yoruba nation must be achievable. We are going to achieve it. We are going to actualize Yoruba nation. Inshallah bi qurratillah. Láṣẹ Ọlọ́run, láṣẹ Ọlọ́run, láṣẹ Ọlọ́run. Saheed Ire, mo kí ẹ òkú iṣẹ́ takuntakun. Omíyalé òkú iṣẹ́ takuntakun àti gbogbo ẹ̀yin Yorùbá agitators pátápátá. Ọmọ Lucas ẹ ṣé, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń wo fídíò yìí, ẹ bá mi tẹ like, ẹ bá mi subscribe sórí YouTube channel mi. Ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Ọlọ́run bá mi dúró ti gbogbo yín. Ọlá títóbi Ọlọ́run, ọlá àánú Ọlọ́run, ọlá àjẹkàn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ ni, bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ ni, àṣẹ ni, àṣẹ ni. Màá upload fídíò mi láìpẹ́. Ẹ ṣé gan. Ọlọ́run á dúró ti gbogbo wa.